gẹ́gẹ́ bí òfin afọ́ni 48 hours ọ̀túnla lẹ́yìn ọ̀túnla yẹn tá a bá tó rí ẹ̀ tá a bá tó lẹ́yìn màálù kankan ní ẹsẹ̀ títì ní yàtọ̀ táwọn tí wọ́n ń lọ tí wọ́n ń dàgbà ń kó lọ tó bá yẹ wà bí a fi òfin afọwọ́ òfin gbé ọjà láti. Ìdòwú náà. ẹ̀yin èèyàn wa mú kí wà nílé lóko níbikíbi tí a bá wà a kú ojúmọ́. Ó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ yarí o, àwọn bàbá wọn yarí. Wọ́n fún àwọn Fúlàní ní 48 hour ultimatum, wọ́n fìlú sílẹ̀. Ohun tá à ń sọ rèé. Wọ́n fún wọn ní 48 hours, wọ́n fìlú Ògbómọ̀ṣọ́ sílẹ̀. Bọ́n ṣe ń ba oko jẹ́. Tó bá jẹ́ pé ẹnu wa kò tẹnu wa kára ni nílẹ̀ Yorùbá, gbogbo nǹkan wọn là á ti ṣe tipẹ́. Àwọn nǹkan tí Ìgbòho ń ṣe rèé ò tó ń bú Ìgbòho. Àwọn nǹkan tí Ìgbòho ń ṣe rèé. Yes, irú eléyìí la fẹ́ máa rí. Ẹ lé wọn kán padà síbi tán ti wá. Kán padà síbi tán ti wá. Ẹ̀yin ènìyàn ẹ farabalẹ̀, ẹ wo fọ́nrán, ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. Àwọn ará ìlú yarí, wọ́n ní láyé. Ẹ jẹ́ ká tẹ wò ná. Gẹ́gẹ́ bí òfin afọ́ni 48 hours ọ̀túnla lẹ́yìn ọ̀túnla yẹn tá a bá tó rí ẹ̀ tá a bá tó lẹ́yìn màálù kankan ní ẹsẹ̀ títì ní yàtọ̀ táwọn tí wọ́n ń lọ tí wọ́n ń dàgbà ń kó lọ tó bá yẹ wà bí a fi òfin afọwọ́ òfin gbé ọjà láti. Ìdòwú náà sì ní tó wá sojú àwọn Fúlàní ó sojú tiẹ̀ náà tá a fi ń sọ gbogbo ọ̀rọ̀ yìí. Òun náà ti gbọ́ sí pé 48 hours péré la fún ọ níbí. Èyí tí ó ṣẹlẹ̀ ní ẹ̀sẹ̀ ẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ìwádìí tí wọ́n ṣe àwọn ọmọ inú àwọn ọmọ tí wọ́n jọ ń gbé láàrin ìlú tí wọn ò ní sẹ́ wọ́n fẹ́ máa gbé wọ́n mú nínú àwọn tí ń bá yín dáná tí wọ́n jọ máa ṣe mítìn tá àmọ́ tí wọ́n lè ṣe ní tí wọ́n ṣẹlẹ̀ àbẹ̀kọ́ ṣẹlẹ̀ ń bì. Orúkọ mi ni His Royal Highness Alhaji Asfatu Wahabi Akanji tí ó jẹ́ alákòóso fún gbogbo Ìbàdàn ilé ìtọ́jú pé ibi tá a wà yìí là ń pè ní Sámàdé wọ́n wá sí láti ibi Sámàdé tó fi lọ ìtọ́jú Ìgbàlà tó lọ wà ní tuntun. Àwọn Fúlàní tí wọ́n ṣẹ́tù sí bíi gbogbo community àtẹ̀mí àmọ̀ kankan pa wọn. Wọ́n sì sọ pé àwọn ti dé nítorí ọdún kan sí àlẹ́nu wọ́n sì fi okọ̀ mi jẹ́ pé àwọn lè mú fàwọn bì ṣùgbọ́n gbà títa dé bìbà yìí wọ́n ṣẹ́ pé kò rí bẹ́ẹ̀. Wọ́n dákọ̀ wọ́n Ìdòwú ètò jẹ́ Fúlàní tiwa tó ẹ pín bẹ ní orílẹ̀ wa lọ́hùn ọwọ́ àkàlàrí báyìí pé àmọ̀ kankan parí. Ní òní tí í ṣe ọjọ́ Tuesday Monday tí í ṣe ọjọ́ kẹwàá oṣù kẹjọ gbogbo àdúgbò community tí wọ́n jẹ́ bíi mẹ́jọ wọ́n bẹ̀rẹ̀ àtàwọn alága wọn apalọ́pọ̀ wa àti àtàwọn parapọ̀ aṣojú parapọ̀ àjọ wájú báyìí àwa fún wọn ní gbèdéke tó fi kú within 24 hours 48 hours gbogbo nínú orúkọ gbogbo wọn pátá àpapọ̀ àtàlága ni o àti fún wọn ní kíni àwọn náà sì gbà pé àwọn náà kò Ìdòwú ẹni tí í ṣe Ìdòwú tó jẹ́ Fúlàní ó sọ ní èdè wọn àwọn náà sì gbọ́. Our own decision is to quit from here because of the what is going on in Ògbómọ̀ṣọ́ and Nigeria, particularly what happened at Esele. That is why when Commissioner of Police they came to Ògbómọ̀ṣọ́ last 2 weeks ago, and then he urged all the community leaders and chiefs and others to cooperate with the commissioner. According to the commissioner's advice, that is why we gather here to give them ultimatum days. That is why we give them 48 hours to quit, to go back to where they came. That is our own conclusion. Lẹ́ẹ̀kan sí orúkọ yín. My name is His Royal Highness Alhaji Asfatu Wahabi Akanji Oníbàkànfí ilẹ̀ Ìbàdàn. Yorùbá rẹ̀ wọ́n ti sọ Yorùbá mo fẹ́ bí Yorùbá tó. Ní orúkọ mi ní Alhaji Asfatu Wahabi Akanji Oníbàkànfí ilẹ̀ Ìbàdàn tó jẹ́ Oníbàkànfí ilẹ̀ Ìbàdàn.
ní Ògbómọ̀ṣọ́ South Local Government ní gúúsù tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Mo sì jẹ́ kan lọ́yìn lára àwọn lọ́ba ìgbìmọ̀ lọ́balọ́ba léè tí bàbá wa tó jẹ́ bàbá òkú tó jẹ́ alága wa tí a sì máa ń ṣèpàdé ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ àti oṣooṣù. Ìpàdé tá a ṣe káyìn èyí ìpàdé tá a ṣe pé kó kálukú di àdúgbò rẹ̀ ní àtàgbègbè rẹ̀ láti lè dínà àwọn agbẹnipa àti àwọn tí wọ́n ń da ìlú àbáwọn tí wọ́n ń gbìyànjú pàápàá jùlọ àwọn Fúlàní tí wọ́n ń bẹ ní agbègbè ká sì wọ́n àwọn Fúlàní tí ń bẹ lágbègbè wa kọ́ mọ́ gba àlejò kankan. Ìdí ìlà sí pé ẹ ti ṣe Ìdòwú tó jẹ́ kanú àwọn Fúlàní. Orúkọ mi ni Alàgbé Ọbámẹ́jì Àkànjí tí mo jẹ́ alága kọ̀mítì mẹ́jẹ̀ẹ̀jọ tó wà ní orílẹ̀ Ìbàpọ̀n Ògbómọ̀ṣọ́ South. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá baálẹ̀ Ìbàpọ̀n àti Parapọ̀ tí wọ́n wá pẹ́ tí wọ́n wá yanjú aáwọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin àwọn Fúlàní tí wọ́n wà ní ọ̀dọ̀ wa níbí ní orílẹ̀ Ìbàpọ̀n níbí torí pé wọ́n ń ba àdúgbò wa jẹ́ gbogbo àdúgbò mẹ́jẹ̀ẹ̀jọ ìgbẹ́ gbogbo nǹkan tá a pè òní wọ́n ń bàjẹ́ wọ́n sì ti bá ní yanjú ẹ̀ láàárọ̀ yìí a sì ti fún wọn ní 48 hours láti kó ní orí ilẹ̀ Ìbàpọ̀n táwa kọ́lé tẹ́lẹ̀ àdúgbò mẹ́jẹ̀ẹ̀jọ tó kọ́lé sí tí wọ́n bá wá kó ìgbésẹ̀ tó bá tọ́ látọ̀dọ̀ wa a lọ fẹjọ́ wọn sọ ìjọba ètò kí wọ́n ní gbé gbèsè lórí rẹ̀ o. adúpẹ́ lọ́wọ́ baálẹ̀ lẹ́ẹ̀kan sí bàbá ọ̀pọ̀ adúpẹ́ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin Ìdòwú náà sì ní tó wá sojú àwọn Fúlàní ó sojú tiẹ̀ náà tá a fi ń sọ gbogbo ọ̀rọ̀ yìí òun náà ti gbọ́ sí pé 48 hours péré la fún níbí. Ìdòwú náà sì ní tó wá sojú àwọn Fúlàní ó sojú tiẹ̀ náà tá a fi ń sọ gbogbo ọ̀rọ̀ yìí òun náà ti gbọ́ sí pé 48 hours péré la fún níbí. láàárọ̀ ọ̀tún láti ṣe Wednesday ní kẹfẹ́dẹ́ aago 8 tí wọ́n dábàá débìnà ọ̀tún ọ̀bá ti kú ìgbésẹ̀ tó bá tọ́ àgbè fún wọn. orúkọ mi ni ọmọọba Òǹpẹ̀tù Adérẹ̀mí Olúwatíṣẹ́gun Fúnmi Alfaruk Olúdé tí mo jẹ́ alága fún ẹgbẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ Parapọ̀ home headquarters. Ìgbà tí ọ̀rọ̀ yìí tó wá létí nípa àwọn Fúlàní tí wọ́n jókòó ka express bí ní orí ilẹ̀ Ìbàpọ̀n ní Sámàlé wípé àwọn community mẹ́jẹ̀ẹ̀jọ tí wọ́n wà níbí wọ́n ń dà wọ́n láàmú wọ́n ń ba sọ́kàwé wọn jẹ́ tí wọ́n bá ti jáde kúlé ìgbà tí wọ́n bá fi máa dé wọ́n á dà mọ́lù wọlé wọ́n á yàgbẹ́ síbẹ̀ wọ́n ń ba nǹkan oko wọn jẹ́ so tí wọ́n á ń parọ́ wípé ẹni tó ní ìlú ìyẹn bàbá wa baálẹ̀ Ìbàpọ̀n ọlọ́jọ́ kẹ́ni wọ́n gùn fún wa wípé àwọn ni wọ́n fún àwọn níbi dáa àti ìdọ́dọ̀ baálẹ̀ Ìbàpọ̀n mo ní kò ìkọ̀jì lọ́rọ̀ ni mo jẹ́rìí ṣùgbọ́n kó lè dá yín lójú ọ̀yá ẹ̀yìn community ẹ̀ ń sọ lọ́dọ̀ baálẹ̀ ọkà wọn la bẹ́ẹ̀ sì ni ó yá táwọn bá ti kí màá bá tán la fi já débí nígbà tá a débí nìsín wọn ò lè sọ pé wọ́n wá sẹ́ wọ́n ní kì í ṣe baálẹ̀ Ìbàpọ̀n làwọn sọ baálẹ̀ Fúlàní làwọn tún wí ọ̀dà àti baálẹ̀ Fúlàní àti baálẹ̀ Yorùbá bàbá baálẹ̀ Ìbàpọ̀n wọ́n wá fún wọn ní 48 hours léè tí gbogbo wa jọ fọwọ́ sí pé kí wọ́n kúrò bí tó bá di aago 8 ní ọ̀túnla tá a bá tún bá wọn bí àgbègbèsẹ̀ òfin lé wọn lórí. ṣé ẹnu ẹgbọ́n nǹkan tó ń sọ èní ni 48 hours yẹn complete ìjẹ́ta náà ṣe fídíò yẹn àbá àná gan tiẹ̀ ni 48 hours tó ń fún àwọn Fúlàní bóyá kó ṣe rí rèé a lè gbà yín láàyè ó búkọ̀ tí èsì jẹ́ pé àwọn baálẹ̀ àwọn ọba àwọn olówó àwọn tó lówó nínú ìlú àwọn ló ń ra màálù yẹn sákàtà àwọn Fúlàní torí wọ́n ní bísínẹ́ẹ̀sì màálù wọ́n ló jáwó gan o ẹnìkan yàn sí mi létí wọ́n ló jáwó gan ẹ̀wòye tó ń ta màálù ẹyọ kan ẹni tó ní màálù bíi 50 tó ta bíi 3 láàrin oṣù kan ẹ̀mọye owó tó máa rí òun ló fà á tí gbogbo wọn wá kí ẹ̀ nípa àwọn èèyàn tó ń dáko pé àwọn màálù yìí ló ń boko lóko jẹ́ wọn ò kí ẹ̀ that is the thing nígbà tí ẹ bá lè dáko báwo làwọn yìí fẹ́ máa jẹun
ẹ wá máa fi business yẹn máa ba ayé aláyé jẹ́. Kò síbi tí màálù bá gbà tẹ́ lè ṣoko síbi, àwa lè dáko dáadáa, ba oko jẹ́ ni. Ẹ lọ sáwọn ìlú tó ní ìdàgbàsókè lọ wò bí ẹ lè fojú rí màálù, ẹ lè fojú yín rí. Ẹlòmíì tí wà nínú ìlú for the past 20 years kò rí màálù rí. Ìjọ́ tèmi rí màálù alọ́rẹ́ nǹkan mẹ́rin ni mo fi rí màálù. Mo dẹ̀ ṣe fídíò ẹ̀, mo ní fídíò yẹn I think around 2012 no around 2015 kan ni mo lọ bẹ̀ ńgbà yẹn. Ó wà lórí fóònù mi tí náà. Ẹ wo ẹ̀yin ènìyàn wa, ohun tí nǹkan orú àwọn ọkọ̀ ilé yìí, nǹkan tá à ń wá nìyẹn. Ẹ gbéra ẹ ṣe ìgbìyànjú, ẹ gbìyànjú káwọn èèyàn rí yín. Irú àwọn ọkọ̀ olóyè fẹ́ máa rí, olóyè Ìgbòho rú àwọn fídíò bẹ́lẹ̀ ló fẹ́ máa rí. Ẹ tẹ̀ ṣe ìgbìyànjú kẹ wá pè fún support, kẹ wá rí pé bí àǹkọ̀ ò ní ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin ìlú tó kù ní gbogbo òkè Ògùn tó rọ̀dọ̀ ìwọ̀n yẹn ni wọ́n ń gbà wọlé. Ẹ gbé ìgbésẹ̀ o, ẹ gbé ìgbésẹ̀ o. Bó ṣe jẹ́ nìyẹn. Èmi ọmọ yín náà ni Akálámàgbò TV. Mo kí yín tológun, mo kí yín tẹ̀ṣọ́. Ẹ jẹ́ ká gbéra, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀. Mo ní fídíò kan tí màá lòdù lọ́sàn-án, ní ọ̀sán, ẹ farabalẹ̀ ẹ wo fídíò yẹn. Gbogbo àti ń pariwo pé wọ́n fẹ́ Islamá Nàìjíríà, ẹ rò pé irọ́ ni. Àjẹ́ndà yẹn ṣì wà ńlẹ̀, òun lẹ fi ń gbọ́ kọ̀tọ̀kọ̀tọ̀ tí wọ́n ń sọ lẹ́nu, tí yẹn ń pe àwọn Christian ní evidence. Wọ́n ti ń confront ẹ̀, ó ti ní òun yìí stand sórí ọ̀rọ̀ tó ń sọ. Ó lọ́rọ̀ tó ń sọ, ó lóun stand lórí ọ̀rọ̀ tó ń sọ pé òun ò tutọ́ ẹ̀ dànù. Ó lóun ò gbé ọ̀rọ̀ tó ń sọ, òun ò gbé mi. Nígbà yẹn tó sọ pé ó ń pe àwọn Christian ní evidence. Bó ṣe jẹ́ nìyẹn, àní rí jù báyìí lọ. Ẹ bá wa share ètò wa, ẹ bá wa ẹni tẹ́ bá ń wò wá fúngbà àkọ́kọ́, ẹ bá wa subscribe sórí ìkànnì. Thank you all. Kò ní bàjẹ́ o.